Baba Ruka ẹ káàárọ̀. Ẹ dẹ̀ kú iṣẹ́ àná sà. Mo ṣe send the picture building yẹn. Mo send ẹ̀ sí chief nsìn. Inú wọn dùn, wọ́n like ẹ̀. But wọ́n complain nípa the other side of the building. Níbi ẹgbẹ́ ilé yẹn. Ní side ibi tẹ́ gbẹ́ sọ́kàwé sí yẹn. Wọ́n ní ṣé sọ́kàwé yẹn ṣé kò ní affect fence. Come in please. Baba Ruka, ẹ jọ̀ọ́ má bínú, màá pè yín padà. Mo lálejò ni. Káàárọ̀. Àǹtí Dẹ̀ra, ẹ lè máa wá. Ẹ dẹ̀ wá náà. Thank you. I'm happy. You are welcome. Àmọ́ Òjó, nígbà tó wáyé ṣọ́ọ̀bù mi lánàá yẹn, mo rí mọ́tò tó park síta. And again, tún wo ọ́fíìsì ẹ̀, ó bó ṣe fine tí gbogbo ẹ rẹwà. Kí ló ń ṣẹlẹ̀? Báwo ló ṣe débí? Jọ̀ọ́ má bínú pé mo ń béèrè irú àwọn béèrè báyìí lọ́wọ́ ẹ o. Àǹtí Dẹ̀ra. Jọ̀ọ́ má pè mí láǹtí Dẹ̀ra mọ́. Ò ní jẹ́ kí n free bẹ́ẹ̀ yẹn. Ṣebí ìwọ náà ló sọ wípé olówó lágbà. All right. Ìdẹ̀ra. Bẹ́ẹ̀ ni. Ní bí oṣù tó kọjá sẹ́yìn, lẹ́yìn tí màmí fi ilé sílẹ̀ kó tó di pé wọ́n wọ ọjà, mo lọ síbi iṣẹ́ ni, my normal factory work. Then mo rí call Victor. O mọ Victor náà? Victor tó máa ń tẹ̀lé dáadé ẹ̀ lọ sí ibi iṣẹ́. Victor ọmọ bàbá Sovio kó tó di pé òun náà wá ní brand tiẹ̀ náà sí. Yes, bọ̀bọ̀ tó ga ẹ̀. Òun ló pè mí. Ó ní èèyàn kan fẹ́ rí mi. Pé ẹni yẹn dẹ̀ ń dúró dè mí. Wọ́n gbọ́dọ̀ rí mi lálẹ́ ọjọ́ yẹn. Later tí mo padà dọ́dọ̀ wọn, máa yẹn ní Victor ló recommend mi sáwọn. Ó ní mo máa ń bá wọn èèyàn ro oko. Wọ́n á ní òkè kí wọ́n fẹ́. Wọ́n ní ó ní ilẹ̀ kan táwọn fẹ́ kọ́ factory sí. Àwọn fẹ́ kí n bá wọn ro orí ilẹ̀ yẹn. Pé àwọn fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀. Ibi tí gbogbo ẹ ti bẹ̀rẹ̀ nìyẹn o. Èmi tí ẹ kọ́kọ́ rò pé bóyá mò ń lálàá ni nígbà tán fún mi lówó. Ọ̀ǹtì àárọ̀ ọjọ́ kejì, another person náà tún pè mí. Ìyẹn ní èèyàn kan ló lò fóun ní nọ́mbà mi. Ṣé mo lè bá wọn supervise a new construction site? Mo ní bẹ́ẹ̀ ni, mo lè bá wọn supervise ẹ̀. Láì tí ẹ mọ̀ kankan pa iṣẹ́ tán fẹ́ gbé fún mi. Mi ò ní idea kankan pa ẹ̀. Mo kàn ṣáà lọ́pọlọ ni. Mo ní mo lè ṣe. And ilẹ̀ tí the first person ní pé kí n bá wọn ro. Èmi kọ́ ni mo padà roko yẹn o. Ìṣe ni mo kó àbókí lọ síbẹ̀ tí mo sanwó fún wọn. Àwọn àbókí ló padà roko yẹn. Then ìgbà tí the other man tó padà fún mi níṣẹ́ yẹn, ìyẹn ti construction site. Mo rò sọ́tún mo rò sósì pé kí ni mo fẹ́ ṣe o. Mo wá sá eré lọ bá Baba Ruka. Baba Ruka bricklayer. So láti gbà yẹn, any construction site tí n bá ti gbà tó jẹ́ bóyá bí iṣẹ́ or contract or whatever, tó bá ṣáà ti jẹ́ pé new project, Baba Ruka ni mo máa ń lò. So quotation ni o, anything tí tá máa fi ṣiṣẹ́ ń bẹ̀ ni o, Baba Ruka ni màá gbé wá sí ilé. Àjọ máa ṣe quotation, ṣe everything. So àwọn náà ṣàn fún mi ní idea. Ara wọn ni mo ti ń learn a lot of things when it comes to ilé kíkọ́ àti other things when it comes to property ṣá, ṣó mọ̀. Wow. Ọlọ́run máa nífẹ̀ẹ́ gan. In fact, congratulations dear. Mo jẹ́ tí ń work towards online admission gan sef. Mo fẹ́ study civil engineering. Irọ́ ni o. Báwo wá ní primary school certificate àti secondary school náà? By next year, gbogbo yẹn máa ready. Olówó ṣohun gbogbo tán. Ọlọ́run má jẹ́ kí ìyà jẹ ọmọ tálákà. I am so proud of you, Ojo. Thank you, Dera. O ṣé gan. So, ṣé o lè sọ fún mi nsìn nǹkan tó fẹ́? Mi fẹ́ fẹ́nu ara mi sọ fún ẹ. Mo fẹ́ kó observe fúnra lára ẹ ni.
jẹ́ kí ọkàn ẹ sọ nǹkan tí mo fẹ́ fún ẹ. Tí ọkàn ẹ bá ti lead ẹ right, then nǹkan tèmi náà fẹ́ máa wá sí ìmúṣẹ. Ìdẹ̀ra, ọ̀rọ̀ ẹ ti yé mi. O ní láti lọ jìnnà. Gbogbo nǹkan tó fẹ́ sọ àti tó ti sọ, everything ti yé mi. And èmi náà wá ń fi àsìkò yìí sọ fún ẹ wípé bó ṣe feel fún mi, I also feel the same way for you. But ẹ̀bẹ̀ kan tí màá kàn bẹ́ ni pé kó jọ kàn fún mi ní àsìkò díẹ̀. Jẹ́ kí n clear àwọn nǹkan tó wà lórí desk mi náà. Ṣùgbọ́n It's okay. You can take your time. owó àti ìfẹ́ ṣebí nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ló yẹ kán jẹ́. Lákọ̀ọ́kọ́, tó bá kọ́kọ́ nífẹ̀ẹ́ èèyàn, tí ẹni tó nífẹ̀ẹ́ yẹn tó wá ní àwọn ìlàkọjá kan nínú ayé tó ń là kọjá lọ́wọ́, nítorí ìfẹ́ tó ní sí ẹni yẹn, kò sírú ọ̀rọ̀ tán lè sọ fún ẹ, o ò ní gbà láti fẹ́ ni ẹ sílẹ̀. Kódà o ò ní mind láti lo gbogbo ìgbésí ayé ẹ pẹ̀lú ẹni yẹn. Àmọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tí ọ̀rọ̀ owó bá ti wọ̀ ọ́, tí alàgàtà tó ti wọ̀ ọ́, tí alàgàtà ẹ wá gbé owó dání, kí ló dé? Gbogbo nǹkan á dẹ̀ yí padà lẹ́sẹ̀kẹsẹ̀. Ìfẹ́ òtítọ́ á dẹ̀ di ìfẹ́ ẹ̀tàn. Ẹni tó nífẹ̀ẹ́ sí kó máa rí lójoojúmọ́ á bẹ̀rẹ̀ sí ní di ẹni tí o máa sá fún. Ṣé nǹkan tó wá túmọ̀ sí ni wípé láìsí owó kò sí ìfẹ́? Rárá. Mo mọ̀ pé Ìgè ó nífẹ̀ẹ́ mi. Ó yí ọkàn rẹ̀ padà nítorí wàhálà tí ìyá tó bí lọ́mọ tó ń gbé síwájú ẹ̀ lójoojúmọ́. Ó dẹ̀ dá mi lójú wípé wọ́n á ti máa gbọ́ fìrìfìrì nípa mi àti ipò tuntun tí mo wà. Báwo ni ìyá Ìgè, báwo ló ṣe fẹ́ wo ẹyin ojú mi lọ́jọ́ tèmi àti wọn bá tún pàdé? Ọ̀rọ̀ ayé ìṣá, life. Ọjọ́ máa ń lọ lórí mi. Mo ṣẹ̀ṣẹ̀ ríṣẹ́ yìí kò tíì pẹ́. Màámi tún ní kí n bá wọn lówó tó tí bá dé Lẹ́kí. Nítorí àìlówó lọ́wọ́, àtolówó tí mo bá tò àti iṣẹ́ tó bá mi rí, gbogbo ẹni màá pàdánù láìpẹ́. Àbí kí ló tún kù kí n ya padà sílé ni? Henry dẹ̀ ti sọ pé tẹ́ni tí ń bá ṣẹlẹ̀ sí mi bíbáyìí, ó ní kò kàn ń wo ṣé tìjú ńlá kọ́ lélẹ̀. Ṣé kí n dúró kóṣù fi parí ni kí n lè gba sálárì mọ́ǹtì yìí kí n tó kó gbogbo ẹrù mi sá lọ? But kò sí àní-àní, n gbọ́dọ̀ lọlé lọ́la. Jẹ́ kí n lọ sọ fún Mr. Koya. Ìgè. Ọ̀gá, ẹ jọ̀ọ́ mi nílé wá sọ́fíìsì lọ́la. Àbúrò mi pè mí láti ilé, ó lára mọ́mì wa ò yá. So n gbọ́dọ̀ wà nílé títí àárọ̀ ọ̀la kí n lè bá gbé wọn lọ sí hospital. O lè fi anything tó bá ń ṣe ń sìn, o lè fi sílẹ̀ náà. Lọ bá accountant, màá pè é sìn kó tó débẹ̀. Ó máa fún ẹ ní owó díẹ̀. Lọ gba owó yẹn kó lọ fi tọ́jú mọ́mì ẹ̀, fi gbé wọn lọ sí hospital. O lè máa lọ sìn, fiṣẹ́ sílẹ̀. Then tó bá di next week kó máa padà bọ̀. Ẹ ṣé gan sir. It's alright. Kó bá mi kí wọn tó bá débẹ̀. Bàbá ṣe ṣì rántí street yẹn.
mo ti máa ń gbé bọ̀dá Henry, mo ti máa ń gbé wọn lọ́bẹ̀ ní àìmọye ìgbà. Ìsìnbẹ́yìn náà mọ̀ pé èmi náà máa ń pè tán bá ti fẹ́ gbé mọ́tò wọn jáde, èmi náà máa ń pè tí máa ń gbé wọn bọ́ta. That is why tí mo ṣe pè yín. Then ẹ jọ̀ọ́ ẹ máa dúró dè mí wájú ilé. Mo kàn fẹ́ mọ àwọn aṣọ díẹ̀ ni. Then lẹ́yìn yẹn ẹ máa gbé mi lọ sí Kòròdú. Kò sí wàhálà, ṣé ẹ ṣáà ti mọ iye owó yín? Èló? 25,000 ní o. Màá fún yín 30,000. Ẹ ṣeun o, Ọlọ́run máa bùkún yín o. Kò sí wàhálà bàbá, ẹ ṣáà kọjú síwájú. Ṣé wọn kì í fún yín ní wàhálà tẹ́ bá gbóúnjẹ lọ fún wọn? Rárá o, wọn stress wa o. Although tá bá gbóúnjẹ lọ, ó ní guy kan tó máa help wa tó máa bá wa gbóúnjẹ fún wọn. So anytime tí bá ti rán àwọn ọmọ mi pé kó gbóúnjẹ lọ, bọ̀bọ́ yẹn máa ń wà available torí pé mo máa package oúnjẹ títí ẹ̀ fún lọ́tọ̀. Thank you so much. Ẹ ṣé gan, ẹ kú iṣẹ́. You are welcome, sir. Àti wípé iṣẹ́ tiwa là ń ṣe, nǹkan tẹ́ sanwó fún òun là ń ṣe, sir. Yeah, I understand, but ṣé mọ̀, kò ń ṣe everybody ló lè gbárù iṣẹ́ báyìí. Mò ń sanwó fún restaurant láti bá mi fún màmí lóúnjẹ láàárọ̀, lọ́sàn-án àti lálẹ́. And torí pé bóyá ẹ gbowó lọ́wọ́ mi ò sí ń bẹ̀, kẹ́ má ṣiṣẹ́ yín. Ẹ gbowó, ẹ dẹ̀ mọ̀ pé òkè o, owó tẹ́ gbà yìí ó yẹ kẹ́ ṣiṣẹ́. Ẹ dẹ̀ ń ṣiṣẹ́ yín bí iṣẹ́. So thank you so much. Honestly, thank you so much. You are welcome, sir. So now, ṣé àwọn oúnjẹ tẹ́ ń gbé fún wọn, ṣé wọ́n like ẹ̀? A ti ṣọ́ wọn dáadáa, a ti mọ oúnjẹ tó fẹ́. A discover wípé wọn like rice. Ọ̀gá mi wàá mọ wáyé tán ṣe stop láti máa jẹ rice o. Kó tó di pé nǹkan tó ṣe wọ́n yẹn ṣe wọ́n, a máa ń jọ ń jẹ rice dáadáa nílé. Àwọn èèyàn máa ń change, sir. Anyways, you are right. Mo máa ṣe transfer another 200,000 naira sí yín sìn. And then bọ̀bọ̀ tí ẹ sọ pé ó máa tẹ dárúkọ lẹ́ẹ̀kan pé ó máa ń support yín yẹn, mo máa add 100,000 naira sówó tí mo fẹ́ ṣe ń sìn. Ẹ jọ̀ọ́ ẹ bá mi fún bọ̀bọ̀ yẹn, kẹ́dẹ̀ bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Kò sí wàhálà, sir. Ẹ̀gbọ́n rẹ tiẹ̀ pè, ó lóun wálé lónìí. Èní ni Thursday. Ṣé wọ́n sọ reason tán ṣe ń bọ̀ lé fún yín? Kò tí ì bá ń sọ nǹkan kan o. Mo ti ẹ̀ ń gbìyànjú láti bí pé kí n ló ṣẹlẹ̀, ó sáà ní dúró lé kí n má jáde pò ń bọ̀. Ó lóun gbọ́dọ̀ bá mi lé tó ń bá dé. Àbí àwọn àtọ̀gá wọn jà ní? Ohunkóhun tó bá wù tí ì bá ṣẹlẹ̀, ilé náà ni ó dé wá bá wa. N lè wá máa sáré mọ́tò kọlù kẹ̀kẹ́ òjè. Ọmọ ni. Ọlọ́mọdé olú ẹgbẹ́ mímì lójijì. Olùwẹ̀ bá sì kúrè, ọmọ òsàyè rẹ̀. Ẹ ò màámi, ẹ má dára yín láàmú. Àǹtí Ìgè máa wà òkè. Kò sí nǹkan tó máa ṣe wọ́n. Àmì o, àdúrà tèmi náà ń gbà nù. Gbogbo ohun tó ń dán kọ́ ni wúrà. Máa yìí ó ń help àwọn èèyàn lójoojúmọ́. Wọn ò dẹ̀ mọ ibi tó ti rówó tó ná. Ọlọ́run má jẹ́ ká ṣì jẹ. Gavar, how far now? Ó rẹ̀ jọ tètè bá mi wá báyà sí mọ́tò yẹn. Èèyàn kan price ẹ̀? Èló? 1.5 báwo? Irú business wo mo fẹ́ fi 1.5 ṣe Nàìjíríà sí? Although mo sì lówó dé lákàntì tí mo lè join papọ̀, but tí n bá kó gbẹ papọ̀ náà kò wọ́ 2M. In fact, mo ṣe ń bá sọ̀rọ̀ igan mo wà lọ́nà lọ́rin báyìí. Mo fẹ́ lọ ta kíní kúbà tó wà lọ́rùn mi àti tọwọ́ mi yìí. Tí má ti ta òun náà sìn, màá join gbogbo ẹ̀ mọ́ra wọn. At least ó yẹ kí yẹn náà lè tó nǹkan kan kí n tẹ̀ fi bẹ̀rẹ̀ something. Last price. Mo sì lè ta ní 2.5, but at least tẹ́ni yẹn bá san 2.3 ṣá, o lè gbé fún. Ṣé ìwọ tó ṣe marketing ọjà, ṣé tó bá tà tán, ṣé ìwọ náà ò ní gba tiẹ̀ ń bẹ̀ ni? Nígbà míì, màá máa gbọ́ àwọn nǹkan nínú ilé, but mi ì tí bẹ́ẹ̀ nìkankan sọ.
àyàfi Henry. Ọmọkùnrin tó sọ̀rọ̀ ẹ̀ fún mi o. Bẹ́ẹ̀ ni, but eléyìí tó yà mí lẹ́nu jù òun nígbà tí mo rí bàbá Owódìran nínú ọ́fíìsì ọ̀gá. Bàbá Owódìran wo èwo ló ń sọ? Àbí láńlọ́ọ̀dù Òjó? Bẹ́ẹ̀ ni màámi, láńlọ́ọ̀dù Òjó. Ibi lórí èsè ń bẹ̀ ọ́ láti Ìkòròdú sí Lẹ́kì. Bóyá àwọn náà máa ń ṣoògùn fọ́gà yín. Bó bá tiẹ̀ sì jẹ́ oògùn lásán ni tó jẹ́ bíi pé èèyàn ń ṣáájú lásán ni inú ò bá sì dáa yíyẹ bá sà ti so lóògùn owó. Màámi, máa yẹn ṣoògùn owó ni o. Ẹlẹ́dàá mi o, bó ló ṣe wá mọ̀? Nínú ọ́fíìsì wa a ta nǹkan kan, kò sẹ́ni tó wá ń rajà lọ́wọ́ wa. Kí lẹ wọ́n ń ṣe nínú ọ́fíìsì? Iṣẹ́ tèmi ni pé kí n calculate iye àwọn èèyàn tó fẹ́ fún lóúnjẹ lójúmọ́ and iye nọ́mbà àwọn èèyàn tá bá rẹ́gísítà lójúmọ́. Nọ́mbà yẹn ló máa fi mọ iye oúnjẹ tó máa pín fáwọn èèyàn nínú ọjà lójoojúmọ́. Nǹkan tá máa ń ṣe lọ́fíìsì nìyẹn. Orí ìyá mi o, ṣé kìí ṣàṣe pé láìsìkí láti mọ owó tó pọ̀ sí? Màámi, mi ò mọ̀ ń pa yẹn o. Torí ẹ̀ náà ló jẹ́ kí n tètè pe Henry tí mo fi ṣàlàyé fún un láì tiẹ̀ mọ̀ pé ọ̀gá gan gbìyànjú àti mú Henry wọnú ẹgbẹ́. Ọmọ ọlọ́mọ. Henry tẹ̀lé ọ̀gá wá sí Ìkòròdú, wọ́n wá rí bàbá Owódìran. Bàbá Owódìran wá ń béèrè lọ́wọ́ Henry pé ṣó ṣì ní ìyá tàbí tó bá ní ìyàwó àfẹ́sọ́nà. Fún kínni? Ṣé wọn ò sí èrè? Ibo lọmọkùnrin ọ̀hún wá wà báyìí? Ó ti sá lọ s'Ógbómọ̀ṣọ́. Bọ̀bọ́ yẹn smart gan o. Lóòótọ́ ìgbésẹ̀ tó gbé ìgbésẹ̀ tó dáa ni, but ó ti fi ìgbésẹ̀ yẹn ó ti fi kó bá life tèmi. Mọ ìbára jẹ́ jù ó sì lè padà wá bọ̀ tàbí kó ní kó wá bá níbi tó ń bá wà. Màámi, mo kàn fi gbogbo àkókò mi ṣòfò ni pẹ̀lú Henry. Henry kọ́ lò mí sẹ́jẹ̀ ti ẹni. Láti ọjọ́ yìí Mr. Kọ̀yà ló ń bọ́ Henry. Henry ò ní iṣẹ́ kankan tó ń ṣe pàtó. Kódà ibi tó sá lọ gan Ọlọ́run nìkan ló mọ bó ṣe máa jẹun bẹ́ẹ̀. Àǹtí Ìgè ẹ pẹ̀lẹ́. Pẹ̀lẹ́ ọkọ mi, ọlọ́gùn ṣeré tó dáa fún wa. Àìná, ọjọ́ wo lo rójò last? Ẹ wo màmí máa ṣàlàyé ọ̀rọ̀ bọ̀dọ́jọ́ fún yín o. Látìgbà tẹ́ ti kúrò nílé mi ì tí ì fojú rí bọ̀dọ́jọ́ o. Àìná, òun parọ́. Ìgè wọlé lọ ọ̀rẹ́ pààrọ̀ aṣọ a máa sọ nípa ọ̀rọ̀ òjò fún ọ bó bá yá. When the air cuts deep, your long pony